a kí ẹ̀yin wa tẹ̀ ń wà nílé lóko lájò níbikíbi tẹ́ ẹ̀ bá ti ń wò wá lórí ìkànnì BNN TV show ìgbé àkúdédé àsìkò yìí àsìkò bó ṣe ń lọ. Mo kí wa o lọ́kùnrin, mo kí wa lóbìnrin, mo kí wa lọ́mọdé, mo kí wa lágbàlagbà. A kú oríire o, a kú oríire o, ó tún ti ṣe o. Ohun tá à ń fẹ́ láti jọ yìí lórí ọ̀rọ̀ bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà, Elédùmarè ti ṣe o. Freedom at last. Bàbá wa Májàsọ́lá ti gbàgbé sílẹ̀ o. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè o. Gbogbo àwọn ọmọ kóòtù òjìire nílé lóko lájò níbikíbi tá a bá wà, ẹ jẹ́ ká gbàlù ká máa jó, ká gbàlù ká máa jó. Oríire tá à ń retí lórí ọ bàbá wa Májàsọ́lá láti ọjọ́ yìí wá, Elédùmarè ti fàṣẹ sí o. Bàbá wa Tinubu wọ́n ti fi bàbá wa Májàsọ́lá o, wọ́n ti yọ wanted kó lọ́rùn wọn o, wọ́n ti yọ wanted kó lọ́rùn wọn o. Ìdùnnú wa ṣubú layọ̀ báyìí o. Gbogbo àwọn tó ṣe iṣẹ́ takuntakun yìí, ẹ jẹ́ ká kí wọn o. Látòrí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, kábíyèsí bàbá adé òpẹ́ lórí bàtà ọ̀pẹ́ lẹ́sẹ̀. Bàbá ọlọ́njẹ́ àárín yín pẹ́. Bàbá wa Olúgbọ́n, ẹ̀yin náà gbẹ̀yìn bẹ́ o, adúpẹ́ rí tẹ́ ẹ ṣe o, adúpẹ́ gidi lọ́wọ́ yín o. Àti gbogbo àwọn balẹ̀ Yorùbá, àmọ́ ẹni tó yẹ ká dúpẹ́ jùlọ, tó yẹ ká kí, tó yẹ bàbá dáadáa, bàbá wa Adéwọ̀lú Látọjà. Bàbá ọlọ́njẹ́ àárín yín pẹ́. Ẹ ṣé o, ẹ ṣé gidi gan ni, a mọ̀ lóore, inú wa sì dùn fún ìgbésẹ̀ tẹ́ ẹ gbé. Orí àga tẹ́ ẹ jókòó lé yẹn kò ní gbóná mọ́ yín di o. Ẹ̀mí gígùn àtàlàáfíà òun lẹ́ fi lo orí ìtẹ́ bàbá yín tẹ́ ẹ wà yẹn o. Bàbá wa Adéwọ̀lú Látọjà, chairman fún gbogbo ọba ìlú Ọ̀yọ́ pátápátá, bàbá akínyìn o, ẹ ṣé gan ni o. Ẹ kú àdó tí bàbá wa Májàsọ́lá o. Ọlọ́run ọba Elédùmarè kò ní fẹ́yìn náà lẹ́ o. Ìfẹ́ tẹ́ ẹ ní sí wọn, tẹ́ ẹ fi ń wá ìtúsílẹ̀ wọn, tí ẹ rí pípẹ́ tẹ́ ẹ gbé láti lọ bá bàbá wa Tinubu l'Àbújá lórí ọ̀rọ̀ bàbá wa Májàsọ́lá, ìfẹ́ náà ò ní parẹ́ o. Ìfẹ́ náà ò ní parẹ́ o. Lágbára Elédùmarè, ẹ ní wá wọn tì o. Àwọn náà pẹ́ fún yín o, lágbára lọ́wọ́ Ọlọ́run. Bàbá, a ní ká jáde ká wá dúpẹ́ fún yín ni o. A ní ká jáde ká wá dúpẹ́ fún yín ni. Gbogbo ọmọ Yorùbá pátá ló ń dúpẹ́ lọ́wọ́ yín fún oore tẹ́ ẹ ṣe fún ìran Yorùbá. Gbogbo àbúgbò alámọ̀ pé Májàsọ́lá kì í ṣe kírímínà. Ìjà ọmọ Yorùbá ló ń jà ní ìjọba Buhari fi lọ lébẹ̀lẹ̀ wanted tí wọ́n tó pààyàn méjì sínú ilé ẹ̀ ní 2021. Ṣé ẹ ti rí ilé kò dàbí ìrìn àjò. Ní ìsìn tí Ọlọ́run bá Elédùmarè ti wá fún bàbá wa ní freedom ẹ̀ ní ìsìn, ẹ rí ohun tó tún ṣẹlẹ̀. Gbogbo àwọn Fúlàní tí ń pa wá, tí wọ́n ní wá lálẹ́ Yorùbá, tí wọ́n ò jẹ́ káwọn yàwó lo oko, wọ́n ò jẹ́ káwọn bàbá wọn lo oko, wọ́n ò jẹ́ káwọn èèyàn wa kí wọ́n rí oko dá mọ́. Gbogbo ẹ̀ ní ó dópin. Àwọn náà mọ̀ pé ẹni tó lè ṣe òun gangan ni lọ́gbàdù sílẹ̀ yìí. Ẹni táwọn Fúlàní bẹ̀rù òun náà ni Ìgbòho Òòṣà. Lẹ́yìn Ìgbòho Òòṣà kò sẹ́ni tó tún bẹ̀rù. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín o, a dúpẹ́ gidi lọ́wọ́ yín. Ẹ ṣé gan ni, ẹ ṣé fún ohun tẹ́ ẹ ṣe fún gbogbo ọmọ kóòtù òjíire. A ò ti ní gbàgbé o, ó ti wà nínú rẹ́kọ̀dù báyìí o. Ọmọ Yorùbá ò ní gbàgbé yín fún iṣẹ́ tẹ́ ẹ ṣe fún bàbá wa Májàsọ́lá yìí. Lágbára Elédùmarè, ẹ ṣé.